ẹ kú ojúmọ́ gbòógì ìròyìn rèé láti ìkànnì Lasgidi 90.1 FM Samuel Ogunleke ní oníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn fún tàárọ̀ yìí. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara iná ló ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC níbi gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke náà ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord. Ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ni wọ́n ti buwọ́lu ìbéèrè ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti kó àwọn ọmọ ogun lọ sí orílẹ̀‐èdè Benin Republic. Ẹni tí ó jẹ́ olórí ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Lateef Fagbemi náà ni ó sọ pé orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti ṣàkọọ́lẹ̀ ìdájọ́ ọ̀tàlélẹ́gbẹ̀rin eléyìí tí ó ní í ṣe pẹ̀lú ìgbésùnmọ̀mí láti ọdún 2017. Láti ilẹ̀ òkèèrè àwọn wá fún yín níbi ó ti jẹ́ pé orílẹ̀-èdè Australia náà ló ti di orílẹ̀-èdè àkọ́kọ́ eléyìí tí ó gbégi lé àwọn ọmọ tí wọ́n ti pé ọdún mẹ́rìndínlógún láti má máa lo ojú òpó ayélujára. Láti ẹ̀ka eré ìdárayá a ó mú wá fún yín níbi ó ti jẹ́ pé ikọ̀ Liverpool iná ni wọ́n ti fi ẹ̀yìn Inter Milan janlẹ̀ nínú ìdíje Champions League. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Rivers níbi tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún Siminalayi Fubara tí ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tí ó sì ti gba inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lọ. Gómìnà ọ̀hún náà ni ó kéde ìkúrò nínú ẹgbẹ́ ọ̀hún lọ sínú ẹgbẹ́ òṣèlú APC nínú ìpàdé eléyìí tí ó ṣe ní iléègbé ìjọba tí ó ń pè ní Port Harcourt tí ó jẹ́ olúùlú ìpínlẹ̀ ọ̀hún. Gómìnà Fubara náà ni ó sọ pé òun pinnu láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP láti lè ṣe bẹ́ẹ̀ láti lè ṣe ìgbọ̀nwọ́ fún ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu eléyìí tí ó dáàbò bo òun nígbà tó ń wà nínú ìṣòro. Nínú ìròyìn tí ó farapẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke náà ló ti kéde lọ sínú ẹgbẹ́ òṣèlú Accord lẹ́yìn ìgbà tí ó fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí. Ilé aṣòfin àgbà náà ni wọ́n ti buwọ́lu ẹ̀bẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyún ìbéèrè eléyìí tí ó tàtà pèsè rẹ̀ sí wọn láti kó àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà lọ sí orílẹ̀-èdè Benin Republic lára ìgbésẹ̀ láti lè mú kí ètò ààbò tí ó dúró re àti àlàáfíà kí ó wà ní orílẹ̀-èdè ọ̀hún látàrí bí àwọn ológun ṣe gbìyànjú láti gba ìjọba. Ìbuwọ́lù ọ̀hún náà ni ó wáyé níbi ẹni tí ó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ yìí Godswill Akpabio tí ó ṣe kéde rẹ̀ níwájú ilé tí ó sọ pé ìgbìmọ̀ tí ó ń rí sí gbogbo iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n buwọ́lù ní ìbámu pẹ̀lú òfin. Ní báyìí àjọ eléyìí tí ó jẹ́ ti ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ the Economic Community of West African States ECOWAS náà ni wọ́n ti kéde ìṣèjọba ìlú òfararọ̀ ní ẹkùn yìí látàrí bí ó ti jẹ́ wípé ìdìtẹ̀gbàjọba náà ló wáyé ní Guinea-Bissau, Mali, Burkina Faso eléyìí tí ó sì jẹ́ pé ìdìtẹ̀gbàjọba ọ̀hún náà ní ìbátún wáyé ní orílẹ̀ Benin Republic ká sọ yìí pé wọn ò kùnà nínú ìgbésẹ̀ wọn. Ẹni tí ó jẹ́ ààrẹ fún àjọ ECOWAS Omar Traore náà ni ó pe ìpè ọ̀hún ní àná nígbà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n wà ní ìpàdé ẹlẹ́ẹ̀karùndínlọ́gọ́ta irú rẹ̀ eléyìí tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò eléyìí tí ó wáyé ní Àbújá. Ní báyìí ẹ jẹ́ kí a ṣe bẹ́ẹ̀ kí a tẹ̀síwájú níbi ó ti jẹ́ pé ẹni tó jẹ́ olórí ẹ̀ka ètò ìdájọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó tún jẹ́ mínísítà fún ẹ̀ka ètò ìdájọ́ ọ̀hún Lateef Fagbemi náà ni ó ti sọ pé orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti gbé ìdájọ́ kalẹ̀ lórí àwọn ẹjọ́ tó ní í ṣe pẹ̀lú ìgbésùnmọ̀mí eléyìí tí ó tó ọ̀tàlélẹ́gbẹ̀rin láti ọdún 2017. Fagbemi náà ni ó fi ọ̀rọ̀ ọ̀hún léde lẹ́yìn ìgbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe ìpàdé alátìlẹ̀kùnmọ́ríṣe pẹ̀lú àwọn àgbà ọ̀jẹ̀ láti orílẹ̀-èdè United States. Ó ṣàlàyé wípé
ìpàdé eléyìí tí ó wáyé ní ìlú Àbújá òun náà ni ó jẹ́ ìpàdé oníṣítẹ̀ǹsẹ̀lé lẹ́yìn àwọn ìpàdé tí àwọn ti ṣe ní Washington lélẹ́yìí tí ó ní í ṣe pẹ̀lú bí orílẹ̀-èdè wa Nàìjíríà bí yóò ṣe dẹ́kun ìgbésùmọ̀mí ní orílẹ̀-èdè yìí. Ní báyìí ẹ jẹ́ kí a lọ sí ilẹ̀ òkèèrè níbi tí ìròyìn ti ń fi lélẹ̀ báyìí wípé orílẹ̀-èdè Australia náà ni ó ti di orílẹ̀-èdè àkọ́kọ́ eléyìí tí yóò gbégi lé àwọn ọmọ tí ọdún wọn kò tí ì tó ọdún mẹ́rìndínlógún láti máa lo àwọn ojú òpó ayélujára eléyìí tí àwọn èèyàn sì sọ yìí pé eléyìí náà ni ó jẹ́ ìdàgbàsókè tí ó dúró re. Bákan náà wọ́n ní 10 lára àwọn tí ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ ojú òpó ayélujára ọ̀hún tí wọ́n fi òfin de àwọn ọmọ tí wọ́n tí ì tó ọdún mẹ́rìndínlógún iná ni àti rí TikTok, YouTube àti Instagram tí ó fi mọ́ Facebook. Ní báyìí ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka eré ìdárayá níbi tí Dominic Zoboazar tí ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti jẹ́ kí ikọ̀ Liverpool kí wọ́n jáwé olúborí kí wọ́n sì fi ẹ̀yìn Inter Milan janlẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ wọn nínú ìdíje Champions League lélẹ́yìí tí ó gba àmì gòlíwòmí kí n gbà sí ọ wọlé ní ìṣẹ́jú 98. Ikọ̀ Liverpool náà ni ó ti ní àmì ayò 12 báyìí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ wọn nínú ìdíje Champions League lélẹ́yìí tí ó sì jẹ́ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí wọ́n gbà yìí iná ni ó ti mú wọn kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n bọ́ sí ìpele ẹlẹ́ẹ̀kẹjọ báyìí lórí tábìlì lélẹ́yìí tí ó sì ti fún wọn ní àṣẹ ọlọ́gànran láti wọ ìpele kò mẹ́sẹ̀ ẹ́ yọ. Bákan náà ni ó tún mú kí Inter kí ó ṣe bẹ́ẹ̀ kí ó jábọ́ sí ìpele ẹlẹ́ẹ̀karùn-ún nínú lórí tábìlì ọ̀hún. Bí àbátúnwò ní ọ̀nà míì ikọ̀ Chelsea náà ní ìrètí wọn ti pin láti ní ìjáwé olúborí ọlọ́gànran lọ sí ìpele kò mẹ́sẹ̀ yọ nínú ìdíje ọ̀hún níbi ó ti jẹ́ pé ikọ̀ Atlanta náà ni wọ́n bà ojú wọn jẹ́ pẹ̀lú àmì ayò 2-1. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ìbùkún Alùbíàgbà eléyìí tí ó ṣe àkójọpọ̀ ìròyìn náà. Samuel Ògúnlékè náà ni orúkọ mi. Ẹ má yí kúrò ńbẹ̀, àwọn ikọ̀ eléré ìdárayá wa wọn ò gòrí àgbàgbé Lasgidi 90.1 FM.